nígbà tí gómìnà rí iṣẹ́ takuntakun tó ń ṣe níbẹ̀ wọ́n tún ṣe àtúntò ilé àwọn kan fìdí rẹmi nígbà yẹn ìlú wọn kò sẹ́ni mọ̀ ṣe tán ṣùgbọ́n lára àwọn tó gbégedé wọ́n jẹ́ ọ̀kan nínú wọn wọ́n tún wá gbé wọn lọ sí physical plan and urban development bí ọdún ọ̀sẹ̀ ṣe máa ṣe bí ọdún ọ̀sẹ̀ ṣe ní iṣẹ́ wọn láti ṣe lára wọn náà ti ṣe wà nílé iṣẹ́ àti ìgbàfẹ́ ẹ̀ka ọ̀sẹ̀ àyàn máa kàn ṣe kíkún ní àfihàn ní àgbékí tó fi hàn ní mẹ́kan sí àwọn olùdarí ẹ̀ka ti ìgbafẹ́ àwọn ọ̀gbẹ́ni adéníọlá máa pè wọ́n lè ṣe àfihàn àwọn bàbá àti ìyàwó tó wà láàrin wa lónìí. Ó ṣe gan ẹ̀sọ́ fisa wọ́n ní kọmíṣọ́là ẹ̀sùn mo kí yín o mo lè kí àwọn àlejò wa wọn ṣàlejò wọn ti dára lé nítorí láti bí ọdún mélòó kan ní gbogbo àtijọ́ ṣiṣẹ́ pọ̀ ṣùgbọ́n náà mo ṣe máa fi wọ́n hàn kí kọmíṣọ́nà tẹ̀lé wọn wọ́n ṣe jẹ́ ẹni àkọ́kọ́ tí mo máa fi hàn òun ni agbátẹrù Àyíbájú Òde ẹni tẹ́ pé nípasẹ̀ wọn ni important lèyí tó fi wáyé àwọn náà ni olóyè Olúlàṣẹ Ògúntósìn Táyé ọ̀rọ̀ kọmíṣánná níbi lẹ́kẹ̀ mọ̀ ọmọ bíbí káàró òjìrì ni wọ́n ṣùgbọ́n wọ́n tún fi ilẹ̀ Port Novo Benin Republic wọ́n tún fi ṣe ibùgbé so ní àbẹ̀wò tán ṣe lé ní báyìí lánàá náà ti jí láti Port Novo ní Benin Republic náà ti wá dé sí Ọ̀ṣun ọmọ Ọ̀ṣun state náà ni wọ́n o méjèèjì náà fi ẹsẹ̀ tì. láti ṣe lọ́sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwa ni generation náà lẹ́nu bàtà fún kẹta ọ̀yá bíi. so ẹnì kejì tí mo máa fi wọ́n jẹ́ ọ̀gá mi náà professor ni wọ́n àwọn náà dẹ̀ tún ni president or chairman Association of Critical Heritage Studies of Nigeria wọ́n dẹ̀ tó wá jẹ́ olùkọ́ ní University of Ife títí tó fi di oyè professor ẹ̀mọ̀ pé oyè ńlá ni honorary commissioner oyè wíìzì àti di professor bẹ́ẹ̀ni àwọn náà ni professor Àdìsá Ògúnfọlákan ọmọ ọba ẹnì kejì tí mo máa fi hàn ẹni kẹta sorry sir honorary commissioner àwọn náà tún jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú ìwé láti University of Ibadan àwọn náà ni professor Aremu ẹ káàbọ̀ sá wọ́n jẹ́ èèyàn kan tẹ́ pé wọ́n nípa tó bá ń sọ pa archaeologist àwúlẹ̀ wá tán àwúlẹ̀ wọ́n jẹ́ máa bá a ṣàlàyé bẹ́ẹ̀ ìtàgé máa sọ ní ìtẹ̀lẹ́ wọ́n jẹ́ ọ̀gbẹ́gbẹ́ nínú àwúlẹ̀ wá tán bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọ̀gbẹ́gbẹ́ níbẹ̀ lẹ́yìn kẹta tí mo máa fi ẹni kẹrin tí máa fi hàn wọ́n jẹ́ màmá sí wa because àwọn náà àtijọ́ ń ṣe iṣẹ́ yìí nípa ìbáfẹ́ ó ti tó bí ọdún mélòó kan náà so nítorí ọ̀pọ̀ ṣe sọ pé lẹ́yìn ìgbà tí mo máa bẹ̀rẹ̀ mo ní mò ń ṣe àlejò mọ́ sí wa wọ́n ti di ara wa àwọn náà ni Chief Mrs. olóyè náà ni wọ́n ní ìlú Ìdànrè o Yèyé Oge of Ìdànrè Kingdom Chief Mrs. Olúfọlákan Ìgbòlájì rádà ẹ káàbọ̀ mà lára àwọn tó bá wọn kọ́ wọ́rì àwọn náà ni ọmọ wọn ni wọ́n bọ̀ láti ìlú USA ní Amẹ́ríkà náà gbé bọ̀dà àwọn náà wá pé ó yẹ káwọn náà parapọ̀ mọ́ wa léde kán wá bá wa yẹ yín sí. lẹ́sìn sọ Yorùbá dáadáa. orúkọ wọn ni Mr. Bọ́ládé Olúfọlájú láti ìlú Amẹ́ríkà. Bá bínú ọ̀rẹ́ bí ẹ ṣe bá bínú ọ̀rẹ́ kọmíṣánná nígbà tó ń fi àwọn tí apá ti wá wọn tó ń pa àwọn èèyàn mi mo láwọn èèyàn mi náà àwọn ni amúgbálẹ́gbẹ̀ẹ́ mi ni wọ́n jókòó tì ní Mr. Ọ̀wàbí Bọ́lájí and then kan náà àwọn ọ́fíìsà wa náà tó wà pẹ̀lú ní Mrs. Bọ́lá Olúṣèyí
àti Mr. Raphael Olúbùnmi Òjó bẹ́ẹ̀ náà ni Rufiat Tọ́lápọ̀ náà wà pẹ̀lú ọjọ́ àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ náà ní Department of Tourism tí wọ́n ní commissioner máa pè ní ìsìn máa pè alàgbà olóyè kílóláṣẹ akọ̀ròyìn wa láti continue with ẹ jẹ́ kí n lójú ẹ̀yin bàbá wa gẹ́gẹ́ bí mo ṣe sọ lákọ̀ọ́kọ́ pé onídìí kan ṣe wá máa ń pe àwọn pòfẹ́sọ̀ wa àwọn ọ̀gbẹ̀gbọ́n wa wọ́n ṣàlàyé ìdí pàtàkì tí wọ́n ṣe lókè sí wa lónìí. ẹ ṣé mo dúpẹ́ inú mi dùn pé àdébílẹ̀ yìí inú mi dẹ́nu pé àwa bá kọmíṣánná wa àdẹ̀bàmọ́ lórí ìjókòó ìgbà míì máa rò pé tẹ́ bá ti fẹ́ lọ mínísítì tí ẹ bá tètè tàbí tẹ́ bá tètè gan ẹ lè má tètè rí ẹni tẹ́ wá lọ ṣùgbọ́n inú mi dùn lónìí. wọ́n ti di iṣẹ́ tẹ́lẹ̀. ẹ ṣé mo dúpẹ́ kí ni a fi wá síbí lónìí àwa lákọ̀ọ́kọ́ láti wá kí n kú oríire pé ẹ wà lórí àga yìí pé Olódùmarè ṣe gẹ́gẹ́ bí gómìnà gómìnà yín ayé ti dá tiwa so ayé ti dá tiwa oníwálẹ̀ ti sàn so inú mi ló gan. ohun tí ó jẹ́ ká wá ní ohun tí a gbé dání tí a ń pè ní abẹ́jọ́gbè alifábẹ́ẹ̀tì ètò ìkọsílẹ̀ èdè Yorùbá gẹ́gẹ́ bí àwọn baba ńlá wa ṣe fi hàn wá nínú ìran. Inú mi dùn pé bàbá wa olóyè Ògúntómísìn Tolúlàṣẹ ó ní Elédùà fi nǹkan yẹn hàn ní ibì kan ní Benin Republic ṣẹ́rí tá a máa ń sọ pé Benin Republic ara ilẹ̀ Yorùbá ni ara ilẹ̀ Yorùbá ni tẹ́ ẹ bá débẹ̀ ibẹ̀ gan ní òkè ètò ilẹ̀ Yorùbá tó tún ti fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa nítọ̀dọ̀ wa lọ ibẹ̀ ni Elédùà ti fi hàn wọ́n tàdé sí sagbẹ́tẹ̀rù kìíní láti bí ọdún tó ṣe díẹ̀ sẹ́yìn. Mo tó wá dùn mọ́ wá ní pé lára àwọn ìwádìí àwa rí i pé ó yẹ kọ́ sí òkè Ìdànrè ibì kan wà tán kọ nǹkan sí lára òkúta àwa ti ń débẹ̀ àwa tá a jẹ́ awúlẹ̀wátàn lórí awúlẹ̀wátàn làwa ọ̀gá mi awúlẹ̀wátàn nìyẹn ara àwọn tán kọ́ àwa níṣẹ́ nìyẹn ìgbà tá a débẹ̀ á rí ṣùgbọ́n kò yé wa ṣùgbọ́n gbà tí Tolúlàṣẹ wá tí ó wò tó fi sí àwọn alifábẹ́ẹ̀tì yẹn ó wá nítumọ̀ ìgbà tó wá dọ́dọ̀ kábíyèsí pé nǹkan tán kọ sí kábíyèsí wa ní ìgbà kan o bí wọ́n ti sọ pé ohun tí wọ́n kọ síbẹ̀ rèé o ó wá bá nǹkan tí alifábẹ́ẹ̀tì tó sọ ó bá mu ó jẹ́ kí inú wa dùn gan inú wa dùn. A dẹ̀ ti ṣe ìwádìí tẹ́lẹ̀ èmi àti àwọn tí a jọ wà níbi iléeṣẹ́ tó ní iléeṣẹ́ tèmi wà ibi tí wọ́n kó nǹkan àṣà àti nǹkan àlùmọ́ọ́nì wa sí ni Natural History Museum àti wá bí ọdún bíi mẹ́ẹ̀ẹ́dógún tàbí jù bẹ́ẹ̀ lọ sẹ́yìn tá a ti lọ ṣiṣẹ́ lókè Ìdànrè lùgbà wà nídànrè fún bí ọ̀sẹ̀ kan tá a ti wò ó tá a dẹ̀ ti rí ó dẹ̀ jẹ́ nǹkan tó máa ń dùn mọ́ mi nínú pé ó sì tún bà mí nínú jẹ́ nítorí pé nǹkan tí à ń wá lọ Sókótó ó wà lókun Sókótó wà ṣe rí ètò ìgbafẹ́ lọ́dọ̀ wa bí àfìdí ẹ̀ múlẹ̀ dáadáa àmọ́túmọ̀ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó lè mí ti rìn káàkiri àgbáyé dáadáa òun fẹ́ sọ pé kò sí apá orílẹ̀-èdè tí mo dé ìgbà míì tí n bá lọ bòmíì tí n bá rí nǹkan tí wọ́n ń wá lọ fún àpẹẹrẹ mo lọ sí ìlú kan ní Switzerland wọ́n bá mú wa lọ nìkan nínú òtútù àsan 100 euro nígbà tá a máa débẹ̀ ìbò náà mú wa lọ wọ́n níbi kan ọkùnrin kan ní 80 something ó fọ́ òkúta pé àwọn tó bá ṣiṣẹ́ ó wá kan àti bàbá ó kan ọ̀parun táwọn bàbá máa ń jókòó lé látijọ́ ibẹ̀ wọ́n ní tó jókòó sí ni bàtà tó ń wọ̀ wọ́n kó síbẹ̀ nígbà tí wọ́n fọ́ òkúta yẹn omi sẹ́yọ̀ mi gan wọ́n da ẹja sí adẹ̀ dùn nínú òtútù mo dẹ̀ san €100 wọ́n ní sínú bí ẹ̀ ṣe pé mi €100 tèmi kí n lọ máa fi jẹun ẹ wá wo bí èrò ṣe ń wọ́ lọ mo tún lọ sí Jordan
wọ́n mú wa lọ síbi tí òkè Mósè wọ́n lókè Mósè tó ti kú sí méjì tí wọ́n ṣe àwọn àlàbáràbárà sí ìyẹn náà aṣọ 150 euro àtùtù oúnjẹ tí a jẹ níbi restaurant tó wà ń bẹ̀ irú iyán tó yẹ kán tà ní iyán 500 naira èyí lè ta jẹ́ ń bẹ̀ tó wá ti dé bẹ̀ yẹn wọ́n á tà ní 1,500 bí àwọn ìlú yìí bó ṣe rówó nìyẹn àwa wá ní kíní yẹn àfojú lòlù sí àkànwò onínú gidi pé irú àwọn ètò yìí tí ìjọba bá lè fojú sí tí ìjọba bá lè tọ̀mọ́lẹ̀ sí dáadáa ó jẹun tí ó lè máa mú wá fún ìjọba Oǹdó ní ibi tó pọ̀ dáadáa táwa mọ̀ jẹ́ pé tá a bá tanná síbẹ̀ tí ìjọba bá dẹ̀ wá ṣe ètò láti lè jẹ́ pé kíbẹ̀ níbi àgbéwò àwọn èèyàn máa gbé wò ẹ wo orí Òkè Ìdànrè fún àpẹẹrẹ téèyàn bá wà lórí Òkè Ìdànrè nígbà tí wọn wà níbi kan lóyún ìlú yìí torí afẹ́fẹ́ bẹ̀ ó yàtọ̀ àwọn kan yẹ pé nǹkan yẹn ń gbé ní orí òkè yẹn omi kan wà ńbẹ̀ tó ń sàn tó ń ṣe ńbẹ̀ tí kì í gbẹ túrà ibi kan wà ńbẹ̀ tó ń sọ pé tẹ bá kẹsẹ̀ sí bọ́mọdé kẹsẹ̀ sí bàbá ẹ̀ ó mẹ́sẹ̀ mu ń táwọn òyìnbó fẹ́ máa wò nìyẹn ṣùgbọ́n àkásí ṣùgbọ́n ó tẹ́ wa lọ́rùn ká lọ Jerusalem ó tẹ́ wa lọ́rùn ká lọ sí Mẹ́kà bẹ́ẹ̀ gbogbo àwọn kan yìí tí a bá tún ṣe àwọn èèyàn lè máa wá ohun wá sì máa wọlé láti bẹ̀ àwọn orílẹ̀-èdè míì Mẹ́kà kan ní epo ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Mẹ́kà wọn kì í ṣiṣẹ́ torí pé tọ́rísì mi ìgbafẹ́ ìnájókòó ilé ìtàn sí ní every year bóyá àgbà kan bá lọ umura ni bóyá àgbà kan bá lọ sí ájì ni bóyá àgbà kan bá lọ sí kankan ni ibi tó ti wọlé nìyẹn táwa náà bá dẹ̀ ṣe ètò yẹn dáadáa torí mo mọ̀ pé oríṣiríṣi pọ̀ ní Oǹdó tí a lè fẹ́ lọ. So gbàtà wá ń ṣe ọ̀rọ̀ Odùduwà alifábẹ́ẹ̀tì ó wá gbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́kàn jù pé a gbọ́dọ̀ ṣe àwárí a gbọ́dọ̀ ṣe ìtumọ̀ ẹ̀ olówó mú bàbá wa Professor Banji Akintoye tí wọ́n ṣe agbátẹrù lórí ètò Yorùbá máa wá ní ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n yìí awúlẹ̀ wá tán lẹ́yìn olùkọ̀tàn ní bàbá historian ní bàbá ẹ̀yìn awúlẹ̀ wá tán ẹ lọ bá awúlẹ̀ wá tán ibẹ̀ yẹn káfí lè fi di òkúta alifábẹ́ẹ̀tì káfí lè fi di ẹ̀ múlẹ̀ ẹ̀ dẹ̀ di pé ìgbà tá a kọ́kọ́ ṣiṣẹ́ bíi àwa ti ń fúro lérò tá a ti ń sọ fún àwọn ìjọba UNESCO pé ibi gbọ́dọ̀ wà lára ibi tí UNESCO máa ń pè ní World Heritage kí wọ́n dẹ̀ tó lè gbà gẹ́gẹ́ bí World Heritage àwọn àtúnṣe kọ́kọ́ wà a gbọ́dọ̀ ṣe awúlẹ̀ wá tán rẹ̀ torí pé tá a bá ṣe awúlẹ̀ wá tán àwọn àkókò gan-an náà ti dé síbẹ̀ yẹn a mọ̀ pé 1930 ni wọ́n sọ̀kalẹ̀ ṣùgbọ́n gbà wọn náà débẹ̀ ohun tó lè fìdí múlẹ̀ ní tí UNESCO dẹ̀ fi lè gbá nìyẹn pé kí làwọn iṣẹ́ tẹ̀ síbẹ̀ kí làwọn ìwé tẹ̀ ti kọ́ mẹ́ àwa ti kọ àwọn ìwé díẹ̀ díẹ̀ lórí Ìdànrè at least mo ti kọ bí atútù ìdíjà mẹ́ta lórí Ìdànrè iṣẹ́ fún nǹkan báyìí òun làwọn òyìnbó máa ń ká màtìmáàtì rí wọ́n máa tọ́jú ẹ̀ wọ́n máa ṣe tó tá a bá ti lè ṣe á jẹ́ nǹkan tó dáa pàápàá jùlọ adájọ́ obìnrin àwọn òyìnbó máa ń sọ fún wa pé a ní àṣà a ní nǹkan tiwa a ní ètò ẹ̀kọ́ tiwa ṣùgbọ́n gbogbo ìgbà tí n bá lọ ìlú òyìnbó tàbí tí n bá lọ di àpérò máa sọ fún ọ pé àkágbàdo tó dáyé ó ní kọ́tà nìyẹn jẹ àwọn bàbá wa kí òyìnbó tó dé wọ́n ti ń ṣe títì ẹ wo ló táìsì yìí wọ́n ti ń ṣe táìsì tipẹ́tipẹ́ ọ̀nà wọn náà ti ṣe ilé kan wà ń fẹ̀ tá ń pè ní àpáàdì tó wò wọ́n á tẹ àpáàdì sílẹ̀ broken board lẹ́nu jẹ́ mẹ́ta a ti ṣe ìwádìí wípé àwọn àpọ́n tí wọ́n ń ṣe Ifẹ̀ glass náà fi ṣe Ifẹ̀ náà ti rí òyìnbó tó kọ́ wá náà ti tẹ̀ ní tó sọ fún wọn ni pé èèyàn dúdú ò lè ṣe léṣe wọ́n tó bá ti dá wọn làwọn ò lè ṣe wọ́n lò pé orí wá dọ́ta tó wọ́n wá ti sọ fún wọn sí pé orí wá pé ju tiwọn lọ tó náà máa ń jíwèé wò ní tẹ bá béèrè lọ́wọ́ ọ̀gá mi tẹ bá dé ìlú òyìnbó àwọn òyìnbó máa ń jíwèé wò ní abẹ mo ti gbóyè ọdún méje mo lò ní òyìnbó tí mo káwé wọ́n máa ń jíwèé wò ní ṣùgbọ́n àwa a máa ṣe dáadáa nítorí náà tá a bá lè ṣe ètò yìí òun ló jẹ́ kí bàbá tó tó sọ pé ẹ̀yin ara bíi mo fẹ́ kẹ́ ẹ lọ síbẹ̀ ẹ lọ wò ó kẹ́ wá gbà mí mọ̀ràn kí la lè ṣe o tó ń jẹ kọ́tà fún wa àti gbọ́dọ̀ àdẹ̀lẹ̀ wọ́n ní téèyàn bá wọ̀lú tí o sì kábíyèsí sọ̀rọ̀ o fẹ́ kọjá yẹn yóò dàtú pé a lè wò dédé máa lọ bẹ́ẹ̀ yẹn
ká má sì kábíyèsí sẹ́yìn tí ẹ ní nǹkan ká má sì kábíyèsí sí àwọn olùmọ̀ nípa ọ̀rọ̀ yìí ká má sì kábíyèsí ní àwọn tó ká lè fẹ̀yìntì láti ṣiṣẹ́ yìí torí àti ṣiṣẹ́ yìí ó wà lọ́wọ́ ìjọba Ondo State tabalẹ̀ sọ pé ó wà lọ́wọ́ ìjọba Ondo State ó wà lọ́wọ́ kọmíṣánná nínú dẹ́ẹ̀dù pé kọmíṣánná olóyè nìyí kì í ṣe lóyè àfifún olóyè àfifún yẹn kì í ṣe oyè ṣùgbọ́n oyè ìbílẹ̀ torí àwa yìí ọmọ ìbílẹ̀ làwa oyè ìbílẹ̀ tá a bá ti fún yàn lóyè òun ló mú ìran tẹ̀kì ní nítorí náà inú mi á dùn á sì fẹ́ fọwọ́sowọ́pọ̀ kọmíṣánná inú mi dùn sí dàrẹ́tọ̀ wa wọ́n ti máa tún dé gbogbo ìgbà tá a ti ń wá àtijọ́ máa ń wá wọ́n máa ń tẹ̀lé wa àjọ máa ń ṣe so adé ń rọ ìjọba ètò tán bá lè máa ṣe láti fi rọ̀ wá lọ́rùn torí pé kò rọrùn irú yunifásitì sìn wọn ìfowó yunifásitì mọ́ wọn ò fún yunifásitì lówó mọ́ gbogbo tó yẹ ká máa ṣe wọn ṣe kò sí rìsáàcì mọ́ gbogbo rìsáàcì ọ̀pọ̀lọpọ̀ tá à ń ṣe bóyá rí àwọn ìjọba òkèèrè tó fún wa ló pé ẹ lọ ṣe rìsáàcì ẹ sì mọ̀ pé ẹ tó bá fún yín lówó onímọ̀ àṣọ pé kí mo fẹ́ nìyí ó tẹ́ yín lọ́rùn kò tẹ́ ẹ̀yin lẹ́jọ́ pé ẹ fẹ́ ṣe nǹkan báyìí ṣùgbọ́n àwọn sọ fún pé báyìí la ṣe fẹ́ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ á máa di kiri inú wọn ò dẹ̀ ní dùn ṣùgbọ́n táwọn náà bá láwọn èèyàn tiwa kan sọ pé ẹ gbà ó yá ẹ lọ ṣiṣẹ́ ìfún mi lórí bàbá bá ń gbé ẹjọ́ sọ pé ó yá ẹ tiẹ̀ lọ sí ìwádìí tẹ́ bá ṣe káàtẹ̀ wá wá káàkiri bó lẹ ti fẹ́ ṣe ọ̀nà wo lẹ ti fẹ́ gbà wò bá a ti fẹ́ ràn yín lọ́wọ́ ní ìsìn láti ṣe irú ìsìn báyìí à ń lọ ọ̀dọ̀ ní báyìí a máa sùn lé ní lóòótẹ́ tó bá di àárọ̀ kùtùkùtù ọ̀la torí àárọ̀ ni gbọ́dọ̀ yí gòkè tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ ìgbà tá a ṣe rìsáàcì bẹ́ẹ̀ àti máa gòkè bá 7 inú mi dùn ìyókè wà bí bàbá Charles inú mi dùn fún bàbá yẹn mo máa sọ nípa mi tàbá ní bàbá Charles bí ní 10 nídọ̀rẹ̀ àti ìyé tàbá rí wọn gbogbo tọ́lú sí ìta sọ láti develop dáadáa torí bàbá ní passion fún bàbá máa ń fẹ́ ká ṣe ṣùgbọ́n gbàdúrà bá ti ságbára kí ni wọ́n fẹ́ ṣe so inú mi dùn pé àwa lónìí olùwádìí máa fún yín ṣe orí àpèjì tẹ́ wà yìí ìbú náà mọ̀ yín á máa tutù mọ́ yín àwọn alámì àjẹkẹ́ máa mọ̀ ṣe ètò ìjẹ́kẹ́ bẹ́ẹ̀ ní mọ̀ sí mọ́ kò ní dé sí yín inú mi dùn wọ́n ti ṣe ìdìkan lákọ̀ọ́kọ́ ó dà náà ni ẹsẹ̀ ibi kejì lẹ́ẹ̀kẹ́ ó dà náà ni ẹ̀ẹ́dẹ́sẹ̀ kẹta ṣẹ̀rí pé elédùn àti ayé ti di tiyín ajáde máa gbọ́ tiyín wọ́n ní ohun dùndún láyé máa ń fẹ́ gbọ́ wọn fẹ́ gbọ́ wọn ẹ̀fọn ayé òde sun yín dé wọn ẹ̀fọn yóò máa dún yín ṣe ìbáwájú. ẹ ṣe mo dúpẹ́. lẹ́ẹ̀kan sí àpè prọ́pù wa wọn kọ́ àdá sí ọ̀rọ̀. Mo dúpẹ́ fún ọjọ́ ìlú pé mo pàdé kọmíṣánná ní torí gbàtà bẹ̀rẹ̀ lọ́wọ́n bá fún wa lórí ọ̀pẹ́ ìpàdé kọmíṣánná tó wà ń bẹ̀. Ọlọ́run nígbẹ̀ ni àwọn yàn tó fi ní lásìkò tẹ́yìn wà nígbà ẹni káwá pàdé. Ohun tí a mú wá sí ìlú Ìdọ̀rẹ̀ lọ́wọ́n bá ti pín sí ìlú Ìdọ̀rẹ̀ tipẹ́tipẹ́ àkàn ilé ìwọ̀n tí bàbá wa sọ. Ìsítẹ̀lẹ̀ tí ó dàbí àṣà àwọn olùkọ́ ló máa ṣe ní ìkòtò tó báyìí wọ́n máa ń gbé lárugẹ ni. Ọlọ́run á fún wa lágbára ní ìtù láti fi gbé ètò tí a gbé dání láti fi gbé lárugẹ. Aláàbọ̀dé ó ti fi mí hàn lẹ́lẹ̀ kọ̀ọ̀kan tó fúra mi hàn lẹ́ẹ̀kan sí. Wọ́n ń pè mí nítorí láṣẹ ti ìlú àjàṣe lẹ́kọ̀ọ́ tó lówó ìjọba ìlú mo jẹ́ ẹ̀kọ́ náà lóye pàtàkì ní ìlú nítorí bàbá ńlá wa ọkọ̀ ìmúlẹ́ṣà wọn lọ jagun fún wọn ní ọ̀hún yẹn olùgbọ́n wà pé wípé Ìbàdàn gbà ń pa Aláàfin rẹ̀ sí jagunjagun tó lè pa Ìbàdàn gbà ní gbogbo ilẹ̀ Yorùbá ó pa Aláàfin kìíní ó pa Aláàfin kìíní ó pa Aláàfin kìíní ṣe tó lè pa wọn wá pé bàbá wa jagunjagun ní àwọn ọmọ ẹlẹ́bí àti ìkáàrọ̀ òjì ìlú ẹ̀kẹ́sílẹ̀ ní ó fi ìjókòó sí igbó alálẹ̀ tó wọlé sí ìdẹ́lẹ́kọ̀ọ́ ó lè bàtí ọ̀rẹ́ ìlú ṣáyé ibi pé ó wà wọlé pẹ̀lú ìyàwó ẹ̀ ibi tó wọlé náà pẹ̀lú ìgbà rẹ̀ jálẹ̀ ìdẹ̀kùn tí ní alifábẹ́ẹ̀tì ní ìtura rẹ̀ ní. Kí ni bẹ́ẹ̀ fàyọ̀ lẹ̀ ní pé ìtàn ẹ̀pọ̀ káàkọ̀ pé kúrú bá bọ́ sórí òkè òjò rẹ̀ 2022 ni mo wá sí òkè pé ìtẹ̀lọ ṣeré wá ìgbọ̀nsẹ̀ lọ kí lọ́wọ́ dẹ̀ mi mọ̀ pé màá dé ọ̀nà ẹ̀hàn lórí wẹ̀ta èmi ìtẹ̀ mọ̀ pọ́n lórí wẹ̀ta wà ń bẹ̀ ọ̀rẹ́ mi kọ́ ló gbọ́ pé mo wà ní Ondo State ó ní à
pé kí n lọ sílẹ̀ pé kí n lọ bóyá kíní kan wà ń bẹ ọ̀ nílùú bẹ̀rẹ̀ àdé ẹ̀kọ́ ìbò kàtì pé òun wà ṣọ́ọ̀bù nǹkan tó kọ́ọ̀lù bí wọ́n ṣe lọ ń bẹ̀rẹ̀ mo lè ní pé mo ṣàyà fún pèsè gbogbo ẹ̀ mo wá wálé ìgbà tí mo wálé gbogbo táìmù táìmù yẹn ọ̀gbẹ́ni ọ̀fà ìjọba ni wọ́n máa ń sábà sọ pé nínú ìjọba òṣèlú lóṣèlú òun ẹni tó máa ń dúró ti wà lẹ́yìn gbogbo ìgbà mo wá lọ bá mo nípa mo ti lọ sókè ìdọ̀rẹ́ yẹn ó ní akíni mo rí mo ní ọ̀pá pápẹ́sẹ̀ ni wọ́n fi kọ́ ìgbà ẹni tí mo ṣe rí mo ṣàgbéso yìí ọlá pé àti màtá ẹ̀pẹ̀ ló fà á tí àṣírí ìpínlẹ̀ ètò sí mi lọ́wọ́ orí kọ́rẹ́dọ̀ ni mo ti máa ń tò so mo kàn gbé píṣọ̀ yẹn síbẹ̀ mo wá ń wo ìdójọ́ yìí mo wo ìdójọ́ yìí mo wá tó sí mo wá ṣe wá sára ti kà mo rí àkọ́kọ́ kà àkọ́kọ́ ẹ̀ sọ pé ìkìlọ̀ ni mí èkejì yẹn ní orí kà sáúndì yẹn gan mi ìmọ̀ èdè tó túmọ̀ sí mo wá parí ẹgbẹ́ pé à ní pé kó jọ pé kíní yẹn nítorí kọ́ọ̀lù mo mọ ohun tó àkọ́kọ́ sọ mi ò mọ tí kèké sọ ó ní kí n lọ sí ìlú yẹn ó lè jẹ́ orúkọ ọ̀yàn kan ní ìgbà yẹn wà ní mínísítà ó lóun níṣẹ́ láti wàṣọ bóyá alifábẹ́ẹ̀tì náà fi kọ ogun tó wà lórí ọ̀tọ̀ pé ó gbé orúkọ ọ̀yàn kan ní wúwo ní pẹ́ ó wà mẹ́yẹn gbà tí mo wá dé ààfin náà kọ́ṣá mo ṣàṣàlàyé mo sọ gbogbo ẹ̀ náà ní pé ohun tí mo sọ yẹn wúwo ní pẹ́ yẹn pé òyìnbó kan tó wá ní 18th century tí ó ní pé tó wà bẹ̀rẹ̀ pé o ṣàbíyẹ́ for a while so wúwo ní pẹ́ yẹn ní ìdẹ́gbà wọn ní pẹ́ yẹn so òun nìyẹn but ìkìlọ̀ ní mí yẹn àwọn ọ̀gbọ́n yẹn rí so bàtí mi wá dé wáyé pé gbogbo tó àgbà wá complete then bàtí ó dàbí wá di ti bàbá wa látọ̀rọ̀ Olùbánjọ Akíntóyè pé àwọn tí wà pẹ̀lú wa ti pé before Olùbánjọ Akíntóyè láti ń ṣe lórí ẹ̀ so bàtí àwọn bàtí mo lọ bá àwọn mo ní bàbá láàrin 5 minutes ẹ máa kọ̀wé pọ̀ lókè ní wọn náà wọn ò rí mo ní bàbá ẹ má wọlé máa kọ̀wé ẹ̀ka wò time so láàrin 5 minutes gbọdọ̀ bí wọn wá kọ́ ara wọn láàrin 5 minutes kí ni ìwà ìlú wọn pa àwọn ọ̀rẹ́ wọn mélòó kan wọn nípa àwọn ti gbọ́ pẹ̀lú òyìnbó kan wọn nìyẹn tó ń gbé àwọn bàbá pé wọn lọ bọ́ àwo èyí ọdún tí kìíní ẹ̀ ti wà ń bẹ̀ yẹn ká lè bá fi fún gbogbo àgbáyé pé àwọn bàbá wa ti ń kọ́ nǹkan débi kọ́tù kan tó yà pátá èyí ọdún báyìí báyìí ló ti jẹ́ sọ bí ìlànà wa fi mọ̀ pé iṣẹ́ tí bàbá wa ṣe náà nìyẹn ní ìsìnkú pé àwà níwájú ní báyìí ní èlé nǹkan ẹ̀kọ́ tí mo wá lọ́tọ̀ ọ̀rọ̀ yẹn kọmíṣọ̀nà mo ní ọ̀rọ̀ ọ̀fẹ́ láti pàdé kọmíṣọ̀nà bíi mẹ́ta ní orí ọ̀rọ̀ alifábẹ́ẹ̀tì bíi ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti Ọ̀yọ́ àti mínísítà ti culture and tourism tó lè wá mo fi pè ní mẹ́ta sọ yìí ni máa jẹ́ kẹrin báyìí ní sísà wọ́n má bá wa pé ó yẹ káwọn commissioner yẹn for culture and tourism kan wà ní ojú kan ká sọ̀rọ̀ bá ṣe máa gbé kí n lárugẹ àtàwọn àṣà ìbílẹ̀ wa so commissioner Òjó pápá àwọn alẹ́ kí n gbé platform ti Ọ̀yọ́ tí wà lẹ̀ àwọn tí wà lẹ̀ tí wà lẹ̀ àwọn délédé ní ibẹ̀ so mo tọrọ pé kẹ́yìn ló wà ń bẹ̀ kí ẹsẹ̀ commissioner àti gbogbo ilẹ̀ bàbá pé a máa rí nǹkan sọ ní ìgbẹ̀yìn náà ni tó máa mú wa ní ìdàgbàsókè because àwọn ààyè ńláńlá kan wà lẹ́yìn bá tí a kọjọra sí tó lè jáyè tí ó lè mú wa fagbẹ́bọ̀ yìí sọ sọ́jú gbọ́ alálẹ̀ tí a ń wí yẹn ó wá bọ́ sí orílẹ̀ Nàìjíríà because agbára bàbá yẹn ní pọ̀jù àwọn French wọn fẹ́ kó bọ́ sí orílẹ̀ tí wọ́n fi pa bọ́dà yẹn lọ sí etí ọ̀dọ̀ ẹ̀ so ibi tí gbọ́ alálẹ̀ wà ní bíìlì tó wà mẹ́yẹn ní ìbọ̀dúkọ̀ bẹ̀rẹ̀ tó wà lè sọkò báyìí ní ìbọ̀dúkọ̀ bẹ̀rẹ̀ kẹrí sí bọ́ ibẹ̀ yẹn débi kan tó yẹ pé bàbá ti lọ síbẹ̀ rí ibi tí bẹ̀rẹ̀ dágbára dé kò sí in tó ṣí ẹ́ láyé kò bá jẹ́ sickness ara normal sickness àti kó jẹ́ ẹ̀kọ́ fi ṣe yàn tó bá ti lè wọnú gbó yẹn tó jáde báyìí wàá rí gbó ti wà ókè naturally tó nígbà ayé ọ̀ máa ń túyọ̀ lẹ̀ nígbà tó lè tó wọlé náà sì túyọ̀ lẹ̀ títí lọ ibì kọ́ wà ń bẹ̀ òkú kọ́ wà ń bẹ̀ ẹ̀ máa ní kòkò yẹn báyìí kò ju báyìí lọ́sà láti 16th century lómi òpẹ́nu rẹ̀ máa ń bomi fáwọn nílẹ̀ ìlú ẹ̀jẹ̀ ní wà á gbẹ́lẹ̀ ò ní lómi ṣẹ́ni pé kọ́ wà mẹ́rin tí ó yẹ ká fi hàn ìkí wà ń bẹ̀ ní about 19 years ago wọ́n fẹ́ àwọn èèyàn wá gba Islam wọ́n fẹ́ wó ibẹ̀ yẹn àwọn agbègbè fún gọ́ọ̀mẹ̀ntì Lagos on the cost hospital pé kọ́ńtà ti wó gbogbo ẹ̀ bàtà wọ́n wó igi wó gbogbo ẹ̀ díje bọ́sẹ̀ gbaná nìyẹn igi ńlá tó igi olótóbi jù mí lọ táwọn igi tó tóbi jù mí ó wá gbaná ó wá jóná for hours títí gbogbo branches ẹ̀ jóná to arches tọ́mọ́lẹ̀ ẹ̀fẹ́ kọ́nsẹ̀tì lọ síbẹ̀ ni àjò wa kù gbogbo branches tó wá kù méjì péré ẹ̀ṣẹ́ iná tó wà lókè mi làwọn ẹ̀fọ́ mọ̀ pé lóòótọ́ iná jó nílẹ̀ ni kí ló ṣẹlẹ̀ mẹ́yìn ọlọ́run ló ṣe mẹ́yìn ọlọ́run máa fún àìlú protect lẹ́yìn but for the past 100 years àwa àgbà àmọ̀ pé kàn wà mẹ́ àwọn bàbá tí wà gan mọ̀ pé kàn wà mẹ́ báwọn ní stop ẹ̀ tó fẹ́rẹ̀ ṣe mẹ́yìn ọlọ́run ló ṣe mẹ́yìn àyè kan nìyẹn tẹ́pọ̀ àwọn ará bí wọ́n ní ìgbẹ̀yẹn ni wọ́n á gbé ga àwọn èèyàn máa lọ́dọ̀ àwọn máa sanwó wọ̀bẹ̀ ó ní iye táwọn èèyàn máa san ní ìfúnná máa fẹ́ wọ̀bẹ̀ láti jáde tẹ́pọ̀ ìjọba ló máa control ẹ̀ so ẹ̀yin commissioners àwọn àyè kan wà lọ́wọ́ wa nílẹ̀ Yorùbá tí ó yẹ kí ẹ̀sùn wọ́pọ̀ kan fi gíga lóde yóò dọ̀rọ̀ yín sí
àwọn tó fẹ́ kọ́ alphabet yìí wọ́n láti máa lọ ibẹ̀ and mo tún fẹ́ tọrọ pé ní ibẹ̀ yẹn tí àwọn ìwọ̀n afẹ́ ṣe tourism yẹn ká fi ní tíṣà ẹyọ̀kan a ní àwọn teachers ní Ondo State wọ́n wà ní Ọ̀wọ̀ wà káàkiri àti náà student káàkiri tí wọ́n lè máa wà níbẹ̀ yẹn anybody tó bá ti wá kọ́ máa kọ́ wọn ìṣẹ́jú márùn-ún kọ́ fún wọn ní ìwé kọ́ máa lọ IS 10-minute seminar kan ti fún wọn ní ìwé wọ́n máa mọ́ ní àtúkọ́dà tó website wa òdìdó alphabet wọ́n rí àwọn ọ̀tẹ́ àmì sọ́rí YouTube wa wọ́n rí àwọn ọ̀tẹ́ ẹ̀kọ́ níbẹ̀ so tó máa ti ń wẹ́bẹ̀ yẹn kọ́ máa wọn wá lásán kọ́ máa wọ̀rọ̀ kọ́ máa lẹ́ẹ̀n kíní yìí ó dàbí ìyá wa ní pé bọ́dà máa kọ́ kíní yìí kí wọ́n tún lọ so ọjọ́ ká máa kọ alphabet afẹ́ká kó dín kò sóyẹ́ pé kòkò ní jọ̀pọ̀ ká máa wò lásán tẹ́bá wo tó àwọn adúyìn yẹn wáyé pé a ti ṣe ìdájọ́ ceremony méjì àṣekọ́lé káfíńkọ́ ọlọ́run university àwọn àmbẹ̀ àṣekọ́lé ìwé ti gbọ́dọ̀ pọ̀ tẹ̀lé yìí nínú ìwé ìṣẹ̀ máa rí ìtàn díẹ̀ bí a ṣe rí alphabet yẹn ó wà bí ní French and English but àwọn tó ṣe wé wọn ṣe dáadáa máa ń yọ ọlọ́ra staple ẹ̀ fún àwọn àlejò dàgbà so bó ṣe jẹ́ nìyẹn so a ti wá sọ graduation ceremony wa sí state by state tí wọ́n máa ti pọ̀ tó bí 50 àṣì graduation bí àmà pọ̀ wọn tó wọn kọ́ ọ̀nà lábẹ́lé àyànfọ́ ọ̀rọ̀ social media púpọ̀ bóyá ṣe fún táìmù tẹ ìgbàlódé àti fi bá yín sọ̀rọ̀ ṣe pàṣẹ. a gba pọfẹsọ wa láyé pọfẹsọ ayọ̀ ọmọlúwa láti ṣàṣì ọ̀rọ̀. àkójọpọ̀ àánú ọlọ́run yóò dùn wá mú ọmọ ìpè àǹfààní ńlá ní káàkiri wà nílé ìlú a sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí pẹ́ẹ́lú gbogbo àwọn àlàyé tí àwọn ènìyàn ti ṣe èyí tó tọ́ka sí pé ní ìdí pàtàkì tó mú wa wá àǹfààní kan ní odò ní táàsì mọ́ àsìkò kan wà tí wọ́n ní Miss World ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ṣobìnrin ló ń wé ní àǹfààní yẹn pé ní òun ni ó dára jù tó rẹwà jù ní gbogbo àgbáyé arákùnrin kan wá ti Kẹ́ńyà wá ó ní òun ti ń rìn ká gbogbo Nàìjíríà láti ìgbà tó ń ti dé òun òróbìnrin kankan tó dáa wọ́n sì ní orílẹ̀-èdè Nàìjíríà náà ti lóbìnrin tó dára jù mo ní àǹfààní tá a ní bí ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ní títí Oǹdó ń bí àti gbọ́ tẹ́lẹ̀ bàbá sì ti gbọ́ tẹ́lẹ̀ wọ́n ní gbogbo ilẹ̀ aláwọ̀ dúdú ibi tí a ti rí ènìyàn tí ó kọ́kọ́ dé sí orílẹ̀-èdè àgbáyé Oǹdó ni. The oldest human being in West Africa is from Ondo State. Ìyẹn ó tó ibi tó ṣe pé ní àátùmọ̀ lọ́bẹ̀ pé ibi ìgbàfẹ́ nìkan. Ìṣàrún ni lẹ́gbẹ̀ẹ́ wa ní. Ìlú Ẹlẹ́rú. Ẹni tó mú àṣà èyí tá à ń ṣiṣẹ́ lé lórí wá sí Nàìjíríà láti ìlú òyìnbó tó mú wá ó ti ṣiṣẹ́ bẹ̀ iṣẹ́ tó ṣe ń bẹ̀ òun ló fi hàn pé ní ibi àkọ́kọ́ jùlọ tó bá dé gbogbo orílẹ̀-èdè West Africa tí ènìyàn kọ́kọ́ dá dúró sí ipò Ìṣàrún ni a sì tún wá ń sọ ti èjì obìnrin ó yẹ káwa náà ká mọ̀ pé náà àmọ̀ láǹfààní bó láà ṣiṣẹ́ ìlú èyí tí a bá ṣí tá a bá kà òun náà là á fọwọ́ mú báyìí torí irú àǹfààní wọ̀nyẹn àwọn ẹlò Ọ̀yọ́ ò lè sọ pé ní ẹjọ́ ẹgbẹ́ Ìṣàrún fún mi tàbí kí Èkó sọ pé ní èmi ò gbà àǹfààní tọ́lọ̀ fún wa ni ká má lo àsìkò wa pẹ́ púpọ̀ jù lórí pé ní à ń ṣe ètò ohun tá a bá wá àǹfààní wà ká mọ̀ pé ní àmọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ìtọ́lọ̀ fi jíǹkí wa oore ọ̀fẹ́ àti lè ṣe é tí yóò mú kí àwọn tó ń bọ̀ lẹ́yìn wá ọ̀la kan lè jẹ àǹfààní Olúwa yóò fi fún wa ẹ ṣe púpọ̀. torí kékeré àwa bàbá là ń sọ̀rọ̀ àbẹ̀lẹ̀ sí láwùjọ káwọn ìyàwó má bá wa àwọn bí tìyà ṣe aládèbí tìyà ṣe màmá wa ẹ
Ẹ káàárọ̀ sà. Inú mi dùn láti rí yín lórí ìjókòó yìí. Àmì mo ti dé pẹ̀lú kọmíṣánná ní mínísítírì ẹ̀yà tó márùn-ún kékeré àmì so many of them. And nǹkan kan ló tún padà wá all the time ni pé Òkèdàrẹ yìí ó máa lọ́wọ́ heritage 2011 a ṣe é ṣe àbí a present ẹ̀ a ṣe wàhálà a ṣe gbogbo ẹ̀ wọ́n ní òkè àsìkò tí ìtò afẹ́ ẹ̀gbẹ́ pàtì sọ́nà kan ẹ tún wá wo ọ̀nà tí Ọlọ́run tún wá gbé gbà bó tiẹ̀ jẹ́ heritage eléyìí you know intangible heritage ló gbé wọlé world heritage àbí bí ó bá jẹ́ cultural heritage tá à ń pọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yes so as long as that was it because èyí tó ṣẹlẹ̀ yìí ní ìsìn is an uncommon thing ẹ mọ̀ pé àwọn tíìmù kankan wà tá a gbé pé a lè meet nígbà yẹn what is include the grey area the uniqueness and so on òun ló tó ṣẹlẹ̀ so ẹ jẹ́ ká fọwọ́ mu lókòókòtò sá ní àsìkò tí yín yìí ó ṣeé ṣe ìgbésùn wa ṣeé ṣe Ọlọ́run tó wá fún àsìkò yìí fún wa ní àǹfààní kan pé Dr. Adéyẹlá ṣì wà ní ó ti mọ ìbẹ̀rẹ̀ gbogbo eléyìí ó sì tún wà bí adúpẹ́ gan-an fún ẹ̀mí ẹ̀ àgbẹ̀mọdé gbàdúrà pé Ọlọ́run àìlọ́ra ẹ̀mí fún tó a lè parí iṣẹ́ yìí kó tó di pé ó máa rìtáyà àti ọba wa ń bẹ̀yẹn ó ti pẹ́ dájọ́ wà ní ìdí iṣẹ́ àṣeyọrí ló wá kù fún wa ń sẹ̀ ẹ jẹ́ ká mú ní kíákíá kó bá ṣe é ṣe Ọlọ́run á jẹ́ kó ṣe é ṣe fún gbogbo wa. ẹ ṣe máa máa pe kọmíṣánná wa láti rí sí ọ̀rọ̀ náà kọmíṣánná sá. ẹ ṣe o dájú wa ẹ bá wa jókòó orí ìkàlẹ̀ làbọ̀ bá ẹ ṣe o. adúpẹ́ fọ́nà tí àsìkò ọ̀bá ìtò náà máa dàbẹ́ ní pẹ́ẹ́lú ọ̀hún mọ̀ sí ìwọ̀n tásìkò bá tó á pọ̀ wọlé wẹ́rẹ́ ni adúpẹ́ lọ́wọ́ náà adúpẹ́ lọ́wọ́ náà adúpẹ́ lọ́wọ́ àwọn bàbá ńlá wa tó tẹ Yorùbá lókè ìgbìmọ̀ tó dẹ̀lẹ̀ rí fún gẹ́gẹ́ bí mo ṣe sọ ọmọ àkókò ni wọ́n Èkìtì láti lọ gangan ni láti bọ̀ àfihàn àkókò èmi gan ọmọ ní interest dáadáa so irú ilé ìtẹ́ bá wà báyìí interest mi gan ni mo ní interest sùn dáadáa so orídìí èyí ó fi hàn pé lágbára Ọlọ́run ilé ìtẹ́ bá wà àjọ máa ṣe gbogbo àwọn tí ò ṣe ṣe yẹn á ṣe ṣe lọ́láìdìbò ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ Òkè Ìdànrè yìí ó ṣe pàtàkì ìgbà tí mo gbọ́ bí wọn gbà wọlé ní bí ọdún mélòó kan sẹ́yìn inú mi ò dùn èmi tẹ̀ rò pé wọ́n ti gbà wọlé ní ìmọ̀ pé wọ́n ti gbà wọlé so eléyìí gbogbo nǹkan tó náà bá fún wa lágbára a máa ṣe ẹ jẹ́ kí gbogbo alájọ fọwọ́sowọ́pọ̀. ṣé ara nǹkan tí a máa fi wọ yes ilé yìí báyìí tó máa ràn wá lọ́wọ́ torí mo lè ka gbogbo nǹkan tí àwọn directors mo ti rí àwọn kìíní yẹn ọba ti wà mo tẹ́ bá tún fi lé gbé sókè báyìí mo tún máa jẹ́ kó fast. ìfà nǹkan tí bàbá tó tún wá fẹ́ ká ṣe kẹ́rí ara tí ó jẹ́ kí tìtọ́ yẹn fail òní ni pé àti ìṣe ètò awúlẹ̀ wà tán dáadáa ń bẹ̀yìn because ṣe kí UNESCO tó bá mi ló gbọ́ wà lára nǹkan lè tán máa ń wo kí ní àwọn kìíní kí wọ́n tó lè accept ẹ máa mọ kí ni date wà lọ kí ni past education ó ní gbogbo 3 points tí wọ́n sọ pé kọ̀ọ̀tì yẹn kí làwọn evidences yẹn kí ni past education kí ni vegetation wà ń bẹ̀ sí kí ló ń fà tó fi ń yàtọ̀ gbogbo nǹkan tó máa wò nìyẹn dẹ̀ kí ni bóun náà ṣe fẹ́ máa débẹ̀ yẹn gbogbo àwọn àgùn yẹn ibo ni ìlú tí prophet ti wá prophet ti fún Arigidi mo wà bẹ fà ṣẹlí ní Ìkàrẹ́ yẹn ibì kan wà bẹ tán pè ní Òkè Òrùn
nígbà the caution tí àwọn sáfà wà enforce there for about 100 years wọ́n sì defence something bílẹ̀ pẹ̀lú òkúta nǹkan táwọn ìlú fẹ́ wá wò ní nǹkan táwọn ìlú fẹ́ tẹ́ tá a bá lè tí project tó bá wà tẹ́ pé àwa wúlẹ̀ wà tán àtẹ̀wọ̀n pọ̀ tán káwọn gbogbo Ondo state kí ni àwọn ibi gbafẹ́ tá ibi tí ó jẹ́ nǹkan tiwa bóyá ti àlùmọ́nì ni bóyá ti àṣà ni tí a develop tí wọ́n develop ẹ̀ ó parí so ẹ wo ló ìsànù tí ọ̀gá mi sọ yẹn ibẹ̀ nínú gbogbo West Africa bẹ́ẹ̀ láti rí èèyàn ó máa tó jẹ́ pé bẹ́ẹ̀ ni gbogbo àkọ́kọ́ àbàtẹ̀ àti àbàtẹ̀ dẹ́gbẹ́ta sọ yà yes ìwé ilé fún Adam ní ẹ̀ so òyìnbó tó wá bẹ́ẹ̀ tó òyìnbó yẹn dẹ̀ ń gbénu bó yẹn for almost 3 months ó wà bẹ́ẹ̀ ọjọ́ tèmi gan lọ síbẹ̀ tá a lọ sí kìíní yẹn ibi tí mọ́tò wá dé tá a fi dúró tá a fi gbóògùn yìí ó dẹ̀ gba bẹ́ẹ̀ jọ lọ́ba yẹn náà ni so irú gan yóò tán what we need ni àwọn access road to the place ebi tó ti lè ṣe tó ti lè kọ́ ọ̀kan tí táwọn èèyàn lè gbà fẹ́ ṣe gbogbo tí wọ́n máa ń kó wa lọ́dún ìbò wọ́n ti díẹ̀ lọ́fẹ̀ẹ́ gbogbo tí wọ́n mú wa lọ àwọn kan máa ṣe kàdíkàjọ ni irú Jerusalem tá ń lọ gbogbo tí wọ́n sọ fún bí Jésù sí wọ́n bí nǹkan sí second hand something it's not the original it's not the original so tá a náà bá lè ṣe fún olùkọ́ bẹ́ẹ̀ yẹn irú ògbégan ni ẹni ẹjọ́ kọ́kọ́ ti ògbégan ìlú tàbá ti ibi tó ń gbé ní ibi tó ń ṣe lè ká ṣe kílẹ̀ sí ó máa jà àwọn èèyàn lójú that is it. mo ní kí n rí yín tán nítorí mo fẹ́ rí bọ́ọ̀lù aago mẹ́rin ni máa lọ rí wọn. so gbogbo nǹkan tá a bá jọ sọ máa tún lọ tó fún wọn. torí àwọn náà ní interest sí project so mo dẹ̀ nígbàgbọ́ pé lágbára Ọlọ́run á ṣe ṣe. mo kàn máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run máa dúpẹ́ lọ́wọ́ ní pé ẹ fẹ́ jẹ́ kí àṣà wa ó parun. ṣé rí bí Yorùbá ẹ̀ kò fẹ́ mọ bá ṣe sọ Yorùbá ò ṣe é sọ wọ́n ti bàjẹ́ ọ̀rọ̀ lọ́rọ̀ ti ṣojú wọn ọ̀rọ̀ lọ́rọ̀ lòyìnbó bẹ́ẹ̀ni àṣà aláṣà ni bẹ́ẹ̀ni wọ́n kàn wá ìpòsì àṣà tí wọ́n lé wa lórí bẹ́ẹ̀ni wọ́n ìpòsì ẹni bẹ́ẹ̀ni torí pé a ò jáde òun ló fà á tí Yorùbá jẹ́ ìrìn gbogbo nǹkan tá à ń ṣe èdè wa ló yẹ ká máa fi ṣe ó fẹ́ ṣe dókítà èdè wa ló yẹ kó fi kọ́ ó fẹ́ ṣe mẹkáníìkì èdè wa ló yẹ kó fi kọ́. sẹ́rí ìlú tèmi tẹ̀ ti kàwé alifábẹ́ẹ̀tì wa ni wá nígbà yìí mo ń lè láti wá Russia lèmi ti kàwé bàtà ń kàwé Russia tó o bá ti pàṣẹ dé wọn bóyá medical student ni ẹ o bóyá engineer ni ẹ o tó o bá ti pàṣẹ dé wọn o lè pàṣẹ ó kọ̀m̀pọ́sítì ló gbọ́dọ̀ pàṣẹ dé wọn ẹ̀ẹ́dẹ́gbẹ́dọ́ wa èdè lédè làbẹ́ bá wù. àkọ́ tí èmi fẹ́ gbé wọ sísẹ̀mù wa báyìí a máa ránṣọ fáwọn ṣúgbọ́n Yes. wọ́n á máa dírẹ́sì bíi a ní ọjọ́ tá a máa ṣe láàrin ọ̀sẹ̀ ọ̀rọ̀ Yorùbá yìí wọ́n á fi sínú syllabus a sì máa ṣe débi pé tó o bá ti pàṣẹ Yorùbá ò tètè tẹ̀síwájú. ó ṣe yẹ kó rí nìyẹn kò sí ní sìn kankan tó fi yẹ ká gbé ọ̀rọ̀ lọ́rọ̀ kó fi borí tiwa àṣà aláṣà kó borí tiwa kò dáa òun ló fà á gbogbo àwọn ọmọ èmi báyà àtọmọ mi tó sí Nàìjíríà èdè ẹ̀yẹ àfẹ́ mo sọ sí wọn mi ò lè pé kí n sọ pé how are you lára o wàá wà Yorùbá ṣé ò ń ṣeré rẹ̀ so tí má dẹ̀ ti sọ bẹ́ẹ̀ fún ọ ti gbọ́ ohun tí mo sọ so iṣẹ́ ẹni tí mò ń fèdè ìlú mi sọ̀rọ̀ sí mo láwá sọ pé mi ò sọ Ìgbò mi ò máa sọ fún mi ò gbọ́ Ìgbò tí mo gbọ́dọ̀ mo sọ̀rọ̀ so therefore á dá tẹ̀yìn náà kẹ́ túbọ̀ múra bẹ́ẹ̀ lè ṣe múra ẹ́ ìgbìmọ̀ra bí ó ti ní àṣẹ alálẹ̀ ògbà bí ó ti ní àṣẹ wà gbogbo bí ẹ ṣe fẹ́ kó wí kó dáa nílẹ̀ Yorùbá káṣà wa má panu ẹ̀yin gan ẹ̀ ní panu àṣẹ ìwé ẹni bá ti bímọ sáyé tọmọ ẹ̀yin dàgbàsókè kò panu tó bá tẹ̀ tó lọ síbi àgbáyé àwọn ọmọ yẹn á sì máa jẹ́ Yorùbá rẹ̀ so ẹ̀ ní panu ilé àtọ̀nà yìí ò ní bàjẹ́ ilẹ̀ Oòduà ẹ̀ á lékè gbogbo àṣà wa máa lékè wọn á tún máa àwọn Yorùbá máa wá mẹ́kà tẹ́lẹ̀ tá à ń lọ ìlú Mùsùlùmí ni ṣé ẹ mọ iye tí wọ́n pa wọlé tí wọ́n bá lọ sí mẹ́kà yìí. billions of dollars every year trillion. tó
tó bá fẹ́ lọ lọ́dún àwọn tó ń lọ lọ́dún báyìí rò tó less than 2 point something. Six ni 6 million 6 million. Lẹ́nu kankan. 6 ẹni million. wàá wo ní thousands of people tó máa lọ Kí ni wọ́n máa lọ sí tourism? Tourism. religious tourism. Wọ́n lé epo wọn tẹ̀ ń wò bẹ́ẹ̀. Owó tí wọ́n rí nìyẹn nìkan ó ti pa epo yẹn tí wọ́n ń ṣiṣẹ́ ọ̀lẹ ni wọ́n. wọ́n ń ṣe o. Wọ́n ṣiṣẹ́ o. Wọ́n dẹ̀ san taxes. Wọ́n lè ń jáde nílé. Gbogbo nǹkan wọn bó fẹ́ lọ mọ́ọ̀sì wá fi lẹ̀ síbẹ̀. Àṣà wa ló máa ń dùn tọ́jú. Yes. Tó bá tẹ̀lé àṣà wa Yorùbá ẹ̀ torí mo rántí ayé àtijọ́ ńgbà tí mo wà ní tí ọ̀gẹ̀dẹ̀ kan bá pọ́n lóko báyìí wàá gbé sílẹ̀ bàbá ẹni kò gbé sí wọ́n á fòkú tá a ti ní ẹ̀. Ẹni láti. Obì tó bá rí pé ó ṣe bàbá kan wà gbé lọ sọ́lé lọ nísìnyí báyìí kó tó ní lọ́wọ́ tí ìwọ ètò ìdílé gan wá wá ìdí nínú ilé ìwé tó ní sẹ́nu kí ló sì fà ní pé àpàṣẹ àwọn àpàtì ní ẹ̀. Wọ́n fún wa Christianity. ló àrọ̀ lọ́wọ́ mo dúpẹ́ fún wa tẹ wá tẹ̀lé máa fi lọ sí ìyọ̀rọ̀ tẹ máa fi padà tẹ̀lé fọwọ́gùn tẹ̀lé fẹsẹ̀ gùn ànírógun agbénipa o agbénigbowó ànírógun ẹ lọ rẹ ẹ bọ̀ rẹ odò àdúró tì mú odò àdẹ́gbẹ̀ gbogbo wa àṣẹ mo dúpẹ́ o ìyá wa ṣé o Ẹ ṣe sàn. mo dúpẹ́ o. Ṣùgbọ́n ẹ̀gbọ́n lágbára ọlọ́run bẹ́ẹ̀ ṣe sọ tí àkókò bá tó kò sí nǹkan tí wọ́n lè ṣe tí àkókò bá tó kò sí dẹ́ lè ṣe ṣùgbọ́n tí àkókò bá ti tó a kàn máa dàbí tán ní wọ́ọ́rọ́wọ́ sọ ẹ́ sí àdúpẹ́. àdúpẹ́ o. àti fún kékeré kan tí a bá kọ kankan nípa tá a bá kọ nípa nìkan kò ní nítumọ̀. Ìdànrè yìí kò jìnnà sí Ìṣàrò, Ìdànrè yìí kò jìnnà sí gbogbo àwọn ibi tó ṣe bí ìgbafẹ́ tó ní ojú kìlómítà kan láà ibi ilé ìgbafẹ́ ibi tí èèyàn lè sòsí tó gba gbogbo ènìyàn kìlómítà 5 ló ṣe síbẹ̀. Those are the things that we do. Ibi kan náà wà lọ́nà tí wọ́n bá gba Àkúrẹ́ yìí lọ sí Adó-Èkìtì kí wọ́n ti pe ìlú tó wà bíi Ìjàwòrú that's a rock center there òkúta bíi Abẹ́òkúta ó wà mẹ́ Ìjàwòrú láti dé táwọn èèyàn wájú níbẹ̀ Professor Alabi ó wọ́ọ̀kù mẹ́ so gbogbo yẹn pọ̀ ó pọ̀ ṣùgbọ́n kákan expose ẹ̀ ní káṣe research rẹ̀ fún ẹ̀ expose ẹ̀ tó tí wọ́n bá ti rí àwọn òyìnbó mi àdédé wa nígbà bá ti ka ìwé tá a ṣe wọ́n á kàn dé wá bá mi lọ́fíìsì pé Àdìsá ibi bẹ́ẹ̀ bá dẹ̀ sí lọ láwọn sọ pé no this is the road ṣàpá àwọn ti rí gidi ẹ kí ni wà bẹ́ẹ̀ gọ́gùn wọ́n ti rí gọ́gùn GPS wà bẹ́ẹ̀ bá ṣe lọ tó pé abáyọ̀ mo fẹ́ kàn fún mi tí n bá kọ̀nàkọ́nà náà wọ́n á sọ mi pé wọ́n ti I think this is the route ṣé àwọn tí wọ́n jẹ́ abáńtálẹ̀ wá ní nǹkan gan we don't know it we don't worry about it ṣé ọlọ́run fún wa ṣe inú mi dùn ẹ ṣe. ǹjẹ́ gbogbo wa ti rí bí ìpàdé yìí ṣe lọ báyìí ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí kọmíṣánná sọ ẹ wo àdéhùn tí wọ́n ṣe tó sì dá mi lójú pé wọ́n á ṣìkà àdéhùn yìí wọ́n ní àwọn á lọ sọ fún gómìnà. Ẹ jẹ́ kí a tẹ̀síwájú kí a lọ sí ìlú Ìdànrè. Ìlú Ìdànrè ní àwa báyìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé a ní à ń lọ sí ìlú Ìdànrè láti lọ ohun tó ń fi alifábẹ́ẹ̀tì Odùduwà tí ẹ ń wò yìí tí wọ́n fi kọ sí orí àpáta tí wọ́n pè ní unreadable letter adìyẹ́kọ̀wé òyìnbó kàátì tó wà ní orí àpáta ní ìlú Ìdànrè lókè Ìdànrè kì í ṣe ìsàlẹ̀ Ìdànrè o. Alifábẹ́ẹ̀tì Odùduwà tí ẹ ń wò yìí tí à ń kọ́ àwọn èèyàn tí ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n wà ní gómìnà tẹ́lẹ̀ tí wọ́n di commissioner minister lẹ́yìn minister wọ́n yìí wà lẹ́yìn Ayébájú Ègbè. Àwọn àwòrán tí ẹ̀ ń wò yìí ni àwọn tó gba ìwé ẹ̀rí kọjá ní ilẹ̀ olómìnira Benin ní Port Novo ní 2023 11/11/2023 ni àwọn tí ẹ̀ ń wò yìí gba ìwé ẹ̀rí tí ẹ ó máa rí àlàyé wọn díẹ̀ ní ṣókí ní àárín fídíò fọ́nrán tí ẹ ń wò yìí. Ẹ wo dáadáa
ó ṣeéṣe kí ẹ rí ẹni tí ẹ mọ̀ àbí ẹni tí ó jọ ẹni tí ẹ mọ̀, ẹ pè wọ́n kí ẹ béèrè pé kí ló ṣẹlẹ̀. À ń gòkè Ìdànrè lọ báyìí, ẹ yẹ kí a máa gbọ́ ọ̀rọ̀ lọ láti ẹnu alàgbà wa. Àwọn ọ̀jọ̀gbọ́n tá a jọ lọ sórí òkè Ìdànrè, àwọn bíi ọ̀jọ̀gbọ́n David Aremu tí wọ́n jẹ́ awúlẹ̀wátàn ìyún archaeologist ní fásitì ìlú Ìbàdàn, àti ọ̀jọ̀gbọ́n Àdìsá Ògúnfọlákàn láti ìlú Ilé-Ifẹ̀ tí wọ́n jẹ́ awúlẹ̀wátàn bákan náà, àti olóyè Tolúlàṣẹ Ògúntósìn láti ìlú Port Novo lórílẹ̀‐èdè Benin Republic tí wọ́n jẹ́ ẹni tó ṣàwárí álífábẹ́ẹ̀tì Odùduwà tọ́pọ̀lọpọ̀ mọ̀ sí adìẹ kọ̀wé òyìnbó káàtì ìyún lórí òkè Ìdànrè tí wọ́n ń pè ní Àìbájì Ogbè. Bákan náà ni ìyá olóyè gíga Ọbákẹ́yẹdé ti ìlú Ọ̀wọ̀. Bákan náà ni ìyáàfin Akọ́mọláfẹ́ Victoria láti ìlú Àkúrẹ́. Bákan náà Alhaja Ismaila Ramat láti ìlú Ọ̀wọ̀ àti Comrade Quadri Ọláwálé. Bí a ṣe ń tẹ̀síwájú láti gun àwọn àtẹ̀gùn lọ sí orí òkè náà ní àwọn àtẹ̀gùn yìí ó tó 450 níye 680. Òun náà ni gbogbo àwọn àtẹ̀gùn láti ìsàlẹ̀. À ń gun òkè Ìdànrè lọ báyìí láti lọ ṣe àwọn ìwádìí kọ̀ọ̀kan nípa álífábẹ́ẹ̀tì Odùduwà àti iye ìgbà tí òkè Ìdànrè ti wà àti iye ọdún tí àwọn èèyàn ti ń gbé lókè Ìdànrè. Àwọn professor in archaeology lájọ ń lọ láti lọ fi àwọn ìdí nǹkan kọ̀ọ̀kan múlẹ̀ fún gbogbo ọmọ kóòtù òjíire ní gbogbo àgbáyé, kí àwọn àgbáyé lè rí wípé ìtàn ilẹ̀ Yorùbá ti wà tipẹ́, ìtàn òyìnbó ò síwájú ìtàn wa wà. Gbogbo ìdí nǹkan wọ̀nyí la fẹ́ fi múlẹ̀ lórí òkè Ìdànrè. Ẹ máa bá wa ká lọ. A tún tẹ̀síwájú nínú ìrìn àjò gígun orí òkè Ìdànrè náà. Lẹ́yìn tí a gun àtẹ̀gùn tó tó 100 àbí ó lé, a kan ààyè ìsinmi àkọ́kọ́. A sinmi díẹ̀ ní ààyè náà ká tó tún tẹ̀síwájú nínú ìrìn àjò wa. Ní ibí yìí la ti wà ní ààyè ìsinmi kẹta. Àwọn òkè ńláńlá tó wà láàárín ìlú àwọn ilẹ̀ ń wò lójú ìwòran yìí. Bá a tún ṣe tẹ̀síwájú, àìpẹ́ rẹ̀ òun la kan ibi ààyè ìsinmi ẹlẹ́ẹ̀karùn-ún. Òun ló jẹ́ ibi ààyè ìsinmi eléyìí tó kẹ́yìn kó tó di pé a kan ibi tí àwọn àtẹ̀gùn parí sí. Bá a ti ń gùn lọ rèé lóní ṣísẹ̀ntẹ̀lé tá a fi kan ibi tí àwọn àtẹ̀gùn parí sí. Báyìí la ṣe gun àwọn àtẹ̀gùn tó tó 450 680 steps láti ìsàlẹ̀. A sì tí ì dórí òkè gan, a ṣẹ̀ tún bẹ̀rẹ̀ ìrìn àjò míì. Níbi tá a dé yìí kódà èèyàn ò fẹ́ mọ̀ pé orí òkè la wà mọ́, torí gbogbo ilẹ̀ ibẹ̀ ló tẹ́jú. Kódà táàyè bá gbàyàn láti gbé ọkọ̀ débẹ̀, èèyàn ó mọ̀ rí wà nírọ̀rùn lórí òkè náà. Eléyìí ni adìẹ kọ̀wé òyìnbó òrìkà tí ń bẹ lára àpáta lórí òkè Ìdànrè tí wọ́n ń pè ní álífábẹ́ẹ̀tì Odùduwà. Ẹ gbọ́rọ̀ látẹnu àwọn ọ̀jọ̀gbọ́n tá a jọ lọ. Orúkọ mi ni ọ̀jọ̀gbọ́n Àdìsá Ògúnfọlákàn láti iléèwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásitì. Mo jẹ́ awúlẹ̀wátàn, onímọ̀ nípa àṣà àti ìgbafẹ́. Gẹ́gẹ́ bí ìwádìí tá a ti ṣe, tá a sì ti kọ àwọn ìwé kéékèèké lórí ẹ̀. Ìgbà tí wọ́n ń bọ̀ láti Ifẹ̀, ìrìn tó ń rìn pọ̀ torí wọ́n rìn gba ọ̀nà Ọ̀wọ̀. Òun ló fi jẹ́ pé ọdún Òrósùn tí wọ́n bá ń sọ, ẹ máa rí bí ọ̀rọ̀ yẹn ṣe ń jáde nínú ẹ̀. Láti Ìtajà yẹn, ibì kan wà tó ń pè ní Ìtajà, ibẹ̀ gan tó tẹ́jú díẹ̀ ju bíbá ẹ̀ lọ. Ibẹ̀ ni ń rìn wá kan tó wá gun orí òkè ń bíbá ẹ̀ láti Ilé-Ifẹ̀ náà wá dó sórí òkè yìí. Bí wọ́n ti dódó òkè yìí náà ṣe ń kọ́lé. Tẹ́ bá rí ní ibi tí wọ́n pè ní Ìtajà, ibi kan ìlú ìtòló tún ti fẹ́ lọ sí káwájú lọ́hùn yẹn. So ibẹ̀ ni wọ́n tún wá ń sẹ́tù
ẹ rí i pé ibi tí wọ́n kọ́ ààfin tá a bá débẹ̀ ààfin yẹn òkúta ló yí ká ó jẹ́ bí ààbò fún ààfin náà wá kọ́ síbẹ̀ náà ń gbé bẹ̀. ṣe rí ohun tí a wá wò ń bí tó jẹ́ ohun àkọsílẹ̀ àwọn bàbá wa lára òkúta yìí tí Ọlọ́run wá fi ìtumọ̀ ẹ̀ jáde wá láti ọ̀dọ̀ olóyè Tolúlàṣẹ tí Elédùà fi hàn ní 2011 ní ibì kan tó wà ní Benin Republic láàrin ààlà Benin àti Nàìjíríà ẹ sì mọ̀ pé Benin náà ilẹ̀ Yorùbá náà ní gbogbo Benin Port Novo so òun ló ṣe wá ṣe ìgbà tó wá bí la wá rí ìtumọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí Elédùà ti fi hàn nínú abéjì ògbè alifábẹ́ẹ̀tì Odùduwà so ìgbà tó wá bí tó wò tóun náà wá wo interpretation àti ó wá bí ó ṣe túmọ̀ sí ìgbà tó wá dé sàlẹ̀ lọ́dọ̀ kábíyèsí ni wọ́n wá ṣàlàyé fún pé àwọn òyìnbó gangan ti wá pé nǹkan tí wọ́n sọ ń pa ẹ̀ ní ló wá rí pé nǹkan tí wọ́n sọ yẹn ó bá nǹkan tí wọ́n kọ sára ògiri mu so bọ́n ṣe wá ń wá nìyẹn ṣùgbọ́n tí a gbé 1939 àwọn òyìnbó wọn ò lè máa kó ògiri wọ bí wọn ò lè máa wá láti ṣe kinní so 1939 ni wọ́n wá ní kó máa wá sísàlẹ̀ ní gbogbo wọn wá tún kò ní òkè ni wọ́n ń bu wá sísàlẹ̀ díẹ̀díẹ̀ tí wọ́n fi wá síbi tí wọ́n wà lónìí tẹ́ bá wo ààfin tó wà ní ìsàlẹ̀ lónìí bí wọ́n ṣe kọ́ ààfin bí òun náà ṣe kọ́. bẹ́ẹ̀ ṣe kọ́ ààfin tó wà lókè bẹ́ẹ̀ náà lọ sí kọ́ tìsàlẹ̀ tẹ́ bá débẹ̀ ẹ lọ wò ó so bíbí ìṣe jẹ́ nìyẹn ohun tá a wá fẹ́ wá ṣe é sìn ká wá ṣèwádìí gẹ́gẹ́ bí awúlẹ̀ wá tàn òun ni èmi àti ọ̀gá mi ọ̀jọ̀gbọ́n David Aremu láti University of Ibadan tán jẹ́ ògbóǹtarìgì awúlẹ̀ wá tàn tí òyìnbó máa ń pè ní archaeologist ẹ̀láṣà fẹ́ pé ká wá ṣe ìwádìí torí bàbá wa ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè wọ́n ní ìfẹ́ sí ìdàgbàsókè ilẹ̀ Yorùbá wọ́n wá sọ pé gbàdé lè tó wa bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n nípa awúlẹ̀ wá tán ẹ lọ bá wa ṣe ètò kí báwo la ṣe lè ṣe ìwádìí dáadáa torí pé ohun tí a gbọ́dọ̀ ṣe ń sìn a gbọ́dọ̀ ṣe ètò awúlẹ̀ wá tán bíi ká fi ìdí àkókò wo gan-an náà débí àkókò wo gan-an ni wọ́n kúrò so torí àkókò tí wọ́n débí yẹn á fi hàn àkókò tí wọ́n ti kọ́ torí nǹkan táwọn òyìnbó wà ní pé tẹ́ bá sọ pé ẹ ṣe nǹkan wọ́n sọ pé ok báwo lẹ ṣe ṣe àkókò wo lẹ ṣe àkókò wo lẹ kúrò àkókò tí wọ́n kúrò bí ń sìn 1939 ó fi hàn ṣé tá a bá ṣe awúlẹ̀ wá tán bí ìgbà tán kúrò yẹn ó ṣe é ṣe ká tún rí àkókò yẹn á lè fi hàn torí pé tá a bá ti àwa máa ń gbẹ́lẹ̀ ni kì í ṣe pé a fẹ́ gbẹ́lẹ̀ bí ìgbẹ́lẹ̀ ìsìnkú ṣùgbọ́n àwa máa ṣe fẹ́rẹ́fẹ́rẹ́ tá a fi máa dé ibi tí ò pin ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ayé gbígbé níbí so ìyẹn la fẹ́ ṣe báyìí tá a bá àti wá sìn àtúntì wò èmi àti ọ̀gá mi náà àtúntì wò á wá wo ibi ìgbó láti lè ṣe ìwúlẹ̀ wá tán á ṣe ìwúlẹ̀ wá tán ẹ di pé àtúndì kan lẹ́ẹ̀kan yẹn á lọ síbẹ̀ náà á tún ṣe ìwúlẹ̀ wá tán á wá kó gbogbo àwọn ohun tá a bá rí jọ gẹ́gẹ́ bí onímọ̀ ìjìnlẹ̀ á wá kọ ohun tá a bá rí yẹn á wá fi ìdí àkókò tá a ti kọ kìíní ìmọ́lẹ̀ ohun tá a fẹ́ ká yóò mọ̀ nìyẹn. bàbá wa Tolúlàṣẹ Ògúntósìn ǹjẹ́ ó ní nǹkan tí ẹ fẹ́ sọ nípa nǹkan tí àwọn ọ̀jọ̀gbọ́n wa sọ ní ọ̀rọ̀ alifábẹ́ẹ̀tì Odùduwà. aláàkọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí Professor Bánjí Akíntóyè tí a ti ń wá bí kó tó di pé àwọn náà tó wá rí bí àti wá bí through akitiyan Rauf Arẹ́gbẹ́ṣọlá rí ìyẹn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà kan. bẹ́ẹ̀ ni kí ló fà títí ẹ fi kọ́kọ́ wọnú ẹ̀ kí ti Professor Bánjí Akíntóyè tó wọ̀ ni wípé láti ìgbà tó ń ti wà nú gọ́vnà Ọ̀ṣun láti tó ti ń promote alifábẹ́ẹ̀tì Àyíbájí Ògbè ó ń promote alifábẹ́ẹ̀tì Àyíbájí Ògbè a máa ń kọ́ àwọn èèyàn ní Ọ̀ṣun a máa ń lọ sí OSBC television a máa ń kọ́ àwọn èèyàn ṣùgbọ́n tó kúrò ní gọ́ọ̀mẹ̀ntì kò tẹ̀síwájú mọ́ àwa náà ṣe díẹ̀díẹ̀ fúnra wa dìgbà tí a fi wá ń kọ́ àwọn èèyàn ní social media la ṣe graduation ceremony àkọ́kọ́ àwọn tó ti mọ alifábẹ́ẹ̀tì yẹn kọ tó mọ ká alifábẹ́ẹ̀tì náà fi kọ kínní yìí ni o tí gbogbo ọ̀nà máa rí díẹ̀. lẹ́kìjọ́ ló wà láyà aṣọ tí mo wọ̀ rá. òun náà ló wà láyà yìí ẹ̀yìn ẹ̀ yìí níta kọ síbi ìsìn ọmọ Odùduwà la kọ síbi yìí nísìn a fi aṣọ yìí fi ṣe 11 years anniversary ní 2020 time ta discover ni 11/11/2011 so bó ṣe jẹ́ nìyẹn so òun ní bí ó ṣe rẹ̀ ni pé nígbà tí èmi wá síbí mo wá sí ìpínlẹ̀ Ondo mo wó kémi ní 2022 ni mo wá wò gbogbo bá ṣe wá wò náà èmi náà ṣe wá wò mo wá ya fọ́tò ẹ̀ ìgbà tí mo délé alifábẹ́ẹ̀tì wa yìí títí di sí àti ìmọ̀ type ó wà ní rí corridor a máa ń tò ní kọ̀ọ̀kan ni òun ló fi mú àṣírí kìíní ètò
so èmi kàn wọ́n pé kì í jẹ́ kí n to alphabet sórí ìlà yìí kí n tẹ̀wọ́ pé kí ló sọ ni mo wá ń tò sí tó òun ni diagram tó wà nù àwọn diagram tẹ̀ máa rí ní orí àwòrán láìpẹ́ so nígbà tí mo wá tò sí ó wá jẹ́ pé ó wá sọ̀rọ̀ méjì ó fún gap ó sọ̀rọ̀ méjì ọ̀rọ̀ àkọ́kọ́ sọ pé ìkìlọ̀ ni mí nígbà tí mo rí pé ìkìlọ̀ ni mí ìkejì yẹn mi ò rí túmọ̀ ẹ̀ mo wá pe Arẹ́gbẹ́ṣọlá pé ìgbà yẹn wà ní minister for interior ni mo ní ọ̀gá mo ti rí kíní mo ti lọ bẹ̀ o ó dàbí pé èmi gba èmi sọ pé ó dàbí pé alphabet wa yìí náà fi kọ́ o mo lè ka àkọ́kọ́ bọ̀ mi ìmọ̀ túmọ̀ kejì mo wá sọ fún yín ó ní kí ni túmọ̀ kejì mo ní u ní pẹ́ u w àti n àti p ló wà ń bẹ̀ pẹ́ ní p yẹn lọ́dọ̀ tiwa kì í ṣe p táwọn òyìnbó fún wa nínú ayébájọba pẹ́ ni so ni mo wá sọ pé kí wá ní pé kí n lọ sí ààfin yẹn kí n lọ béèrè pé ṣé orúkọ ni second one yẹn bóyá orúkọ ni ó tẹ̀lé wípé èmi lágbájá ẹ̀ ní pẹ́ èyí lágbájá ìkìlọ̀ ní mí èmi lágbájá ìkìlọ̀ ní mí èyàn kan táwọn rò nìyẹn so bàtà wá dé ààfin ni mo wá ṣàlàyé fún kábíyèsí mo fi diagram hàn wọ́n ní gbogbo wọn wá rẹ́rìn láàfin mo bẹ́ àbọ̀n fi mí ṣe ẹ̀yẹ́ ni wọ́n ní àwọn ti come across irú nǹkan báyìí ti pẹ́ ó ní pẹ́ yẹn dé tàwọn ni pé ìyẹn mí pé àwọn ọ̀tọ́ máa ní pé ó rí pẹ́ ní bíbá ayé títí wá máa lọ nìyẹn nítorí túmọ̀ sí nìyẹn so ìkìlọ̀ ní mí yẹn ó fi jẹ́ kọ́ mọ̀ wípé òkè yìí ó ń kìlọ̀ fáwọn kan bí kò sọ̀kalẹ̀ lórí ohun tí kíní yẹn wá túmọ̀ sí ní 222 nìyẹn so bí wọ́n ṣe ní pé òyìnbó kan ti wá ní 18th century ọba tó wà lọ́wọ́ sọ wá ìdọ̀rẹ̀ tì sí náà ní pé bàbá tàwọn ló gba òyìnbó yẹn wà ń bíbà yẹn ó ní pé tó wà ń bíbà yẹn ni we shall be here for a while tẹ́bá wọ̀rọ̀ tí òyìnbó yẹn sọ ní 18th century ó ti súnmọ́ ohun tó wà ń bí yẹn pé òyìnbó yẹn gbìyànjú láti gẹ́ẹ̀tì tó wà ń bí nìyẹn bóyá wò bá ṣe yà á tóun náà bá ṣe ń wò lójú yìí tí ẹ bá ya fọ́tò ọ̀tọ̀ nìkan tí n tó wà ń bí gangan kọ́ rẹ̀ máa wá tó wá rí fọ́tò máa gbé tẹ́ bá wọnú fọ́tò yẹn máa di pé ó máa mú àwọn ṣépù yẹn jáde dáadáa so ṣépù yẹn dé ká mọ̀ pé alifábẹ́ẹ̀tì Ayébájọgbè ni wọ́n fi kọ́ so tí àwọn bàbá bá déètì alifábẹ́ẹ̀tì yìí nìsín tó máa déètì ẹ̀ tá a bá ti mọ̀ gbà tó ti yẹn exist kò sí ni àwọn ìbúná náà fẹ́ di àwọn náà fẹ́ wò tó máa wò ó tó bá kọjá ọdún tí Ọlọ́run ti dá òyìnbó ìyẹn ni pé àwa ti ń ṣe àwọn nǹkan àti ń kọ̀ nǹkan kó yẹ lọ́run tó dá òyìnbó nìyẹn and bẹ́ẹ̀ ní ààfin wọ́n sọ fún wa pé it's about 20,000 years ago tó ti wà ń bẹ̀ láti ààfin ló sọ bẹ́ẹ̀ tó wáyé pé 20,000 years ago àwọn bàbá tí exist before Adam nìyẹn because Adam is just 7,000 years ago just 7,000 years ago you see so our forefathers have been in existence about 20,000 40,000 àwọn òyìnbó gan ṣe àwọn archaeologists kan ní tààrí lórí social media lẹ́nìí tá máa ṣe pé kíní kan 40,000 years 40 kíní kan 1,000 years máa bá ìpèsè àwọn òyìnbó yìí ṣán wọn right àṣé ìtàn wa náà ń sọ yẹn àwọn ará tí exist ní àwọn time yẹn this is another proof so táwọn bàbá bá pa iṣẹ́ tí wọ́n tàbá fi hàn ayé tí gbogbo ayé bá ti wá rí ó ti fi hàn pé a ti ń kọ̀ọ̀kan ìyẹn ni pé alphabet Odùduwà ni first alphabet on earth nìyẹn ìyẹn fi mí pé òun ni but lọ́wọ́lọ́wọ́ báyìí o òun ni the only talking alphabet on earth gbogbo alphabet tó wà lórí ayé thousands of alphabet ló wà láyé lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo sí ètò sound tó sọ̀rọ̀ ńbẹ̀ Ayébájọgbè nìkan ni ó sọ̀rọ̀ a talking alphabet ìyẹn there is no argument about that is the only talking alphabet on earth but tí àwọn bàbá bá pa iṣẹ́ tó ń sìn ó máa tó jẹ́ the first alphabet and the only talking alphabet on earth ṣe pé Ọlọ́run bá fi nǹkan kí àwa káàrọ̀ òjìrè so ká dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n dìde àti Professor Banji Akintoye àti Arẹ́gbẹ́ṣọlá àti kọmíṣánná ìpínlẹ̀ Ondo náà tá a pàdé ní àná ká dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pé iṣẹ́ wa ń bíbá ìta bá ti ṣe Ọlọ́run kó ràn wá lọ́wọ́. ẹ ṣé gan ẹ̀yin aráalé ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu wọn yẹn a sì ń padà bọ̀ wá sórí òkè láti wá ṣe ìwúlẹ̀wútàn gẹ́gẹ́ bí àwọn ọ̀jọ̀gbọ́n wa ṣe sọ kán mọ iye ọjọ́ táwọn bàbá wa ti ń exist lórí òkè kó tó di wípé wọ́n sọ̀kalẹ̀ ẹ mọ bá wa ká lọ.